استمع التتلكو ما كنا نذهب إلى النادي أو كيلو ساقواريا ولوشو ولا إلى احتفالات بدعية أو دا كيلو أقواريا دادالك عيدنا عيد الفطر والأضحى ọdún ìtúnú àwẹ̀ àti iléyá nìkan náà la ní. fawajibun ala kulli muslim ọ̀ranyàn ló wá jẹ́ fún gbogbo mùsùlùmí ayé ta'zimu ma 'azzamahu Allah láti pàtàkì nǹkan tí Allah gbé lárugẹ. faman yastati' minkum an yudahi tó bá wá dówó láti pa ẹran ọdún fala ya'tiyanna bi'udhrin da'if má jẹ́ ń gbọ́ lẹ́nu rẹ pé o fẹ́ sanwó ṣùkúlù fí. taqabbalallahu minna wa minkum k'Olúwa ẹlẹ́dàá wa kó gbà lọ́wọ́ èmi àti rẹ salihal a'mal èyí tó dáa jù nínú àwọn iṣẹ́ olóore.